kalẹ́ àkùsẹ́ láti òwúrọ̀ ọba òkè á kú fi ìbùkún sí làálàá wa ìròyìn ìrọ̀lẹ́ ni a mú wá sí ojú ìwòran yín Peter Sangotóyè ní orúkọ ti tèmi. Eré ìdárayá àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ gbòógì tó mú ìfọwọ́sowọ́pọ̀ wá láàrin onírúurú àṣà àti ẹ̀yà ní orílẹ̀-èdè yìí àti èyí tó ń fi ṣàfihàn àwọn ògo tuntun láti fi hàn ayé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí igbákejì rẹ̀ Kashim Shettima ṣojú fún ṣàlàyé èyí ní àkókò ṣíṣí ayẹyẹ àjọ̀dún eré ìdárayá àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kejìlélógún irú rẹ̀ èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní Gateway Games 2024. Akeem Jimoh jábọ̀ síwájú sí. Tó bá sọ pé ṣíṣe ayẹyẹ eré ìdárayá orílẹ̀-èdè kún fún àwọn àwọ̀ aláràǹbarà, òótọ́ ló sọ. Pápá eré ìdárayá ti MKO Abiola tó wà ní Kútọ̀, Abẹ́òkúta ti gba mọ̀nàmọ́ná bí àwọn ẹgbẹ́ oníṣẹ́ oríṣiríṣi láti ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà ní orílẹ̀-èdè wa àti olú-ìlú Àbújá ti múra ní ọ̀nà lẹ́tà láti fi ìmọ̀ wọn hàn ní àfihàn ẹwà. Ṣíṣí ayẹyẹ yìí jẹ́ àkókò àmì tí àfihàn iṣẹ́ ọnà àti ọ̀pọ̀lọpọ̀ àṣà ti àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àdàpọ̀ àwọn àṣà àtọwọ́dọ́wọ́ àti ti ìtàn. Nígbà tí ó ń ṣí eré ìdárayá orílẹ̀-èdè, Ààrẹ Bọ́lá Tinubu tí igbákejì ààrẹ Kashim Shettima ṣojú fún gbà pé eré ìdárayá jẹ́ ọ̀nà láti gbé ìṣọ̀kan fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Àwọn ọ̀rọ̀ rere dá lórí bí àwọn òṣìṣẹ́ àti alákòóso ní láti fún gbogbo àwọn ẹgbẹ́ tí ń kópa ní ipò tó yẹ, wọ́n sì gba àwọn eléré ìdárayá níyànjú láti gbé ẹ̀mí ìdárayá lékè. À ń tẹ̀síwájú ní ẹ̀ka ètò ààbò. Bí àwùjọ àgbáyé ṣe ń kojú ìpèníjà ìṣòro ètò ààbò, àjọ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba tí ẹni ọ̀wọ̀ John Ọ̀nàyékàn gbé kalẹ̀ tí ń lo ọ̀nà ìfikùnlukùn láàrin àwọn onírúurú ẹ̀sìn láti wá bí àlàáfíà yóò ti padà sí orílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé. Uminka Amarachi ló jábọ̀ ìròyìn náà. Àgbájọwọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ti ilé ẹ̀kọ́ gíga ti àwọn ẹgbẹ́ òṣẹ́ tí kìí ṣe ti olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga Non-Academic Staff Union of Education and Associated Institutions NASU ti ń fi àìdùnnú wọn hàn sí pínpín 50 bílíọ̀nù náírà èyí tí ìjọba àpapọ̀ fi ọwọ́ sí láìpẹ́ yìí èyí tí wọ́n ní yóò jẹ́ pínpín láàrin àwọn ẹgbẹ́ ní ilé ẹ̀kọ́ gíga èyí tí a ti rí SANU, NASU, ASUU àti NAT. Nínú àtẹ̀jáde tí wọ́n pe àkórí rẹ̀ ní àìsí ìdájọ́ òdodo nínú pínpín owó 50 bílíọ̀nù náírà fún àwọn ẹgbẹ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì èyí tí alága àpapọ̀ àwọn ẹgbẹ́ ní yunifásitì bu ọwọ́ lù Muhammed Ibrahim àti akọ̀wé fún ẹgbẹ́ NASU Peter Adeyemi sọ pé kò lẹ́tọ̀ọ́ bí wọ́n ti ní kí ẹgbẹ́ ASUU nìkan ó jẹ àǹfààní ìdá 80 nínú owó náà nígbà tí àpapọ̀ àwọn ẹgbẹ́ yòókù yóò mú ìdá 20 péré. Wọ́n kọ̀rọ̀jú sí ìgbésẹ̀ yìí tí wọ́n sì sọ pé èyí yóò mú kí ìyapa tí ó wà láàrin àwọn ẹgbẹ́ olùkọ́ ní yunifásitì àti àwọn ẹgbẹ́ mìíràn láàrin àwọn yunifásitì máa fẹ̀jú sí i. Àwọn ẹgbẹ́ méjèèjì wá ní ìfọwọ́sowọ́pọ̀ fún ẹ̀kọ́ tó pé ni ó lè wá ní àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì bí ìjọba kò bá yan àwọn ẹgbẹ́ kan ní pọ̀sìn sí èkejì. Látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé alájà méjì tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní agbègbè Ìdí-Àràbà Mùṣin, ìpínlẹ̀ Èkó, àwọn olùgbé ìpínlẹ̀ yìí ti wòye pé lílo àwọn èròjà ìkọ́lé tí kò kójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí okùnfà ìṣẹ̀lẹ̀ aburú náà.
lẹ́yìn tí ilé alájà méjì tí iṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀ ní agbègbè Ìdí-Àràbà ní Mùṣín náà ti dà wó lulẹ̀ ní ọjọ́ Àìkú. Àwọn òṣìṣẹ́ olùdóòlẹ̀ ní ti rí òkú kan fà jáde nígbà tí wọ́n sì ti dóòlà ẹ̀mí àwọn mẹ́ta mìíràn. Àwọn mẹ́ta yìí ni wọ́n ti ń gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí ó péye. Gbogbo ìgbìyànjú láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ló já sí pàbó lákòókò tí à ń kó ìròyìn yìí jọ. Bí ó ti jẹ́ pé àwọn aládùúgbò kò fẹ́ sọ ní pàtó ilé ìwòsàn tí wọ́n gbé àwọn tó farapa náà lọ. Ní báyìí ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Èkó ti takùn mọ́ ibi tí ìṣẹ̀lẹ̀ ilé kíkọ́ náà ti ń lọ lọ́wọ́ nígbà tí ìwádìí sì ń tẹ̀síwájú. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti mọ̀ gẹ́gẹ́ bí akíkanjú òṣìṣẹ́ ní ibikíbi tí wọ́n bá ti bá ara wọn, tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì máa ń dun ara wọn ní àkókò oorun tó yẹ kí ètò ọrọ̀ ajé wọn lè bá gbé pẹ́ẹ́lí sí i. Nínú àkànṣe ìròyìn yìí, Fẹ́mi Afáriogun bojú wo ewu tó wà nínú kí àwọn ènìyàn máa sùn oorun fún àkókò tí ó yẹ fún àwùjọ wa. Wọ́n tẹ̀síwájú. Wọ́n ti fi eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀ àti ekuru fún ekuru fún ara olóògbé olóyè Samuel Ọládélé Òsínẹ́yẹ ní ìlú abínibí rẹ̀ Odòralámọ̀ Ìjẹ̀bú. Oníròyìn wa Anthony Gàdúnó bojú bá wọn péjọ níbi ìsìn ìdágbére òkú èyí tí ó wáyé nínú ìjọ àgùdà ti Pọ́ọ̀lù mímọ́ ní ìlú Odòralámọ̀ Ìjẹ̀bú. Ẹgbẹ́ àbọ̀ rẹ̀ síwájú sí i. Bíbà ní ilé ìjọsìn St Paul Anglican Church Odòralámọ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn kún nígbà tí ará, ọ̀rẹ́, mọ̀lẹ́bí, ojúlùmọ̀ pẹ̀lú àwọn olùbánikẹ́dùn péjú pésẹ̀ láti jọ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé olóyè Samuel Ọládélé Òsínẹ́yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Holy at 40. Nínú wàásù àlùfáà ilé ìjọ náà tí í ṣe Reverend Canon Enoch Ìbílẹ̀yẹ ni ó ti sọ wípé àdéhùn Ọlọ́run lórí àwa ẹ̀dá èèyàn ní láti má gbàgbé òun, pàápàá jùlọ ní àsìkò ìpọ́njú. Àdéhùn náà, gẹ́gẹ́ bí àlùfáà náà ṣe sọ, ó ní ó jẹ́ gẹ́gẹ́ bí àrídájú ìfẹ́ Ọlọ́run àìṣẹ̀tàn tó ní fún wa. Àlùfáà náà wá rọ àwọn mọ̀lẹ́bí tí olóògbé yìí náà fi sílẹ̀ láti má káàárẹ̀ ọkàn kí wọ́n sì má rò ó pin nítorí wípé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe, kí wọ́n sì rí i dájú wípé kí wọ́n fi Ọlọ́run ṣe àkọ́kọ́ ní ọkàn àyà wọn ní ohunkóhun tí wọ́n bá ń ṣe látàrí ìfẹ́ àìníye àti àánú rẹ̀ tí Ọlọ́run ní sí wa tí ò ní ṣaláì wá sí ìmúṣẹ. Lẹ́yìn náà ni àwọn mọ̀lẹ́bí olóògbé yìí wá dúpẹ́ fún Ọlọ́run fún ti ìgbé ayé rere tí olóògbé náà lò. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá gbé olóògbé yìí tí í ṣe èkejì ìlú Odòralámọ̀ Ìjẹ̀bú olóyè Samuel Ọládélé Òsínẹ́yẹ lọ sí Oríte níbi tí wọ́n ti fi eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀. Nígbà tí àwọn mọ̀lẹ́bí olóògbé bàbá Holy at 40 ń sọ̀rọ̀ níbi ìgbàlejò, níbẹ̀ ni wọ́n ti ń ròyìn nípa olóògbé yìí bí ó ṣe jẹ́ ẹni dáadáa, aláàánú, alátìlẹ́yìn àti ìfẹ́ tí ò ní àbàwọ́n tí ó ní sí wọn, léyìí tí wọ́n sọ pé wọn yóò ṣe àfẹ́kù rẹ̀. Jẹ́ onísùúrù, kì í jà, kì í sọ, ẹ̀rín ní gbogbo ọ̀rọ̀ ẹ̀. Bàbá bí ẹ mọ́, bàbá tí ò fi ọ̀rọ̀ ọmọ tí ò fi ṣeré, àrẹ̀mọlẹ́kún dẹ̀ ni bàbá lọ́yàyà, ó fẹ́ bí mọ́ra. Tí ọmọ bá síkì bá bàbá náà ti síkì, tí ọmọ ò bá jẹun bàbá náà ní jẹun nìyẹn. Bàbá mi jẹ́ bàbá tó dára, bàbá tó mọyì ọmọ, bàbá tó ṣèkẹ́ ọmọ, tí àbá jẹ bàbá mi ò ní jẹ. Lára àwọn ayalégbé olóògbé yìí tí í ṣe amójú ẹ̀rọ Olúwaṣínà Àjùwọ̀n, ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ amóhùnmáwòrán NTA Ìjẹ̀bú Òde, nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti ṣàpèjúwe bàbá náà gẹ́gẹ́ bí ẹni tí kì í hùwà bí onílé nìkan nípa ìfẹ́ àìníye tó ní sí àwọn ayalégbé rẹ̀. Ó jẹ́ ẹ̀dùn ọkàn ńlá fún gbogbo ènìyàn, pàtàkì fún èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí, torí bàbá yẹn jẹ́ bí bàbá fún mi nínú ilé yẹn. Tí mo bá fẹ́ gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó, bàbá máa pè mí sákèsí pé ẹnjíníà má lọ síbi báyìí, kò sọ́nà ń bẹ̀ o. Olóògbé Samuel Ọládélé Òsínẹ́yẹ lẹ́ni tí í ṣe èkejì ìlú Odòralámọ̀ Ìjẹ̀bú ní ó kí ilé ayé pé ó di gbóṣe ní ọjọ́rú Wednesday ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2025 nílùú Ìjẹ̀bú Òde ní ọmọ ọdún 82 lẹ́ni tí ó fi ìyàwó méjì sílẹ̀ sáyé lọ, ọmọ, àwọn ọmọ ọmọ àti àwọn ọmọ ọmọ ọmọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde,
Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn. níbi tí àrùmọ̀ fún ti àṣálẹ̀ yìí ní ọ̀la ní kí ẹ tún darapọ̀ mọ́ wa fún àpọ̀tún ìròyìn ẹ̀rí títí ọ̀la ọ̀hún ó dàárọ̀ ọ̀hún láòsùn.